A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀ máa kọ̀ọ̀kan níbẹ̀. Tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ bí gbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option A lé àti lí. Tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtọ́ bá ti jáde. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí ogun ẹni olùfẹ́ta Ọlọ́run káàkiri àgbáláyé pátápátá kó tẹ́ fi wò ní fo ìtẹ́mi gbò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni adí tí gómìnà lọ́la nípìnlẹ̀ Ọ̀yọ́ Mr. Oríyọmí Hamzat tí wọ́n ṣe fáwọn blogger wípé láti sin lọ ṣẹ̀dá àwọn ẹ̀yin blogger àwọn fẹ́ mọ́ take legal step láti mọ́ fi àwọn òfin gbé ẹ̀yin blogger tí ẹ̀ ń borúkọ àwọn jẹ́. Mo wá rí síwájú ní Funny Thinker ló ti ṣe fídíò lórí ambition tí Oríyọmí Hamzat ní láti di gómìnà lọ́la. Wípé Oríyọmí Funny Thinker ń bi léèrè pé ẹni tó fẹ́ ṣe gómìnà lọ́la wípé kí ló ń ṣe pẹ̀lú Gúnmi tí gbogbo àwa táwa ní south west níbí ẹni tá à ń wò bíi agbódìgbà fáwọn agbésùmọ̀mí tẹ́ wá lọ sínú UI tẹ́ lọ ṣe closed door meeting. Ẹ jẹ́ àgbọ̀ fọ́nà bíi tí Funny Thinker tó ti ń accuse Oríyọmí tó ń challenge tó ń bè lọ́wọ́ ìpè ẹni tó bá ṣe gómìnà tí lọ ń bá ẹni tí gbogbo ayé ń rí ní ìrì agbésùmọ̀mí tí lọ́ bá wọn ṣèpàdé ìpàdé kí lẹ́ ń ṣe. ẹja kọ gbọ́ fọ́nrán yẹn náà ṣáàdó tẹ̀síwájú. Radionic is actually not doing bad but ó wà sympathetic apologist àwọn tí ó ń ṣe aburú ni màá sì rán yín létí nǹkan kan lónìí. Tí ẹ bá rántí ìgbà kan tí bàbá kan ṣe ń pè ní Bùnmi tí ó wá sí ilẹ̀ Ìbàdàn láti apá Òkè Ọya àbáwọn ṣe mú bí kankan fọwọ́ báyìí kíní kan Bùnmi ní ẹ pè ó wá sí Òkè Ìbàdàn bíi tí àwọn èèyàn ń sọ wípé àwọn ọ̀fẹ́ rú èyí nínú Ìbàdàn kankan igbá kan àwo kankan ǹjẹ́ ẹ mọ̀ wípé Radionic wà lára àwọn tó lọ ṣèpàdé pẹ̀lú ẹ̀ ẹ̀yin ò ní mọ̀ Radionic wà lára àwọn tó lọ. Ibi tí mo fẹ́ lo fídíò yẹn dé náà nìyẹn. Ohun tó fà á tí Oríyọmí tó fi jáde wá ṣe fídíò ni pé báyìí òun ti ṣe tán láti máa fi ọwọ́ òfin gbé àwọn èèyàn ìpè Funny Thinker yìí wípé ó ṣeé ṣe tó wá bóun lọ́kọ̀ jẹ́ kó fóun fọwọ́ òfin gbé. ṣe tó wá play fídíò Oríyọmí ìgbà tí mo wá wo fídíò ìbéèrè yìí ni ìgbà tí mo wá wo fídíò Oríyọmí mo wá observe pé gbogbo tí Oríyọmí sọ kò dáhùn ìbéèrè tí Funny Thinker ń béèrè. Ìbéèrè tí Funny Thinker ń béèrè ni pé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ṣe gómìnà kẹsì ní nífẹ̀ẹ́ aráàlú kí lẹ lọ ṣe ní closed door pẹ̀lú Gúnmi tí wàrà yìí bí agbésùmọ̀mí kí lẹ lọ sọ. ṣé ní tí Gúnmi ń ṣe tí ó gba ayé ń gbójú àgàn sí só tẹ̀yìn lọ́rùn ni àbí ká sọ pé Islam lẹ́fẹ́ gbìjà dé level yẹn àti pété tó bá fẹ́ pé òṣèlú sóní láti sọ́dọ̀sọ̀lù jẹ́lẹ́sìn ni gbàtí ìgbéyàwó fẹ́ lọ ka Kùránì àbí Bíbélì ń bẹ sóní láti gbẹ́sìn kan lérí. ìbéèrè tọmọ yẹn béèrè màá pè fídíò Oríyọmí sìn bí Oríyọmí wá dáhùn béèrè yẹn àbí ò dáhùn ẹ̀ so èyí tó yẹ kẹ́ ẹ fi dáhùn béèrè tọmọ yẹn béèrè ẹ consist lórí pé àmì kìnìkan and I will deal with you I will deal with whoever tó bá báyìí ló kọjẹ́ ẹ̀ ń ṣètò gan àwọn bí ebo lẹ́nu sọ àbí Yorùbá ẹja gbọ́ programu ti Oríyọmí yẹn ká tó tẹ̀síwájú. ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn mi
jákèjádò àgbáyé. Oríyọmí Hamzat lórúkọ mi. Ìkan nínú ọmọ yín nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni mo wó ṣáájú àkókò yìí. Ẹ ti mọ̀ kó ṣèlú tó dé. Ẹ ti mọ̀ ìròyìn tó jẹ́, ẹ mọ̀ nǹkan tó ń ṣe. Ìgbà tó ṣèlú tó dé sìn, ẹ tún mọ̀ nítorí pé ó dé láti wá báyìí. Mo rántí pé jíjáde wá báyìí gbẹ̀yìn ó ní ọjọ́ tí mo sọ̀rọ̀ nípa káàdì ìdìbò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé níṣe ni ibùdó àwọn elétò ìdìbò ní àwọn ìjọba ìbílẹ̀ kódà àti ní ìjọba ìpínlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ló kún fọ́fọ́ nígbà tí mo sọ̀rọ̀ nípa káàdì ìdìbò. Lára àwọn nǹkan tí mo fi dá yín lójú lọ́jọ́ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ tó ń dúró de pé a fẹ́ kó dá wa lójú Oríyọmí fẹ́ díje lóòótọ́ ká tó gba káàdì ìdìbò. Mo ní ẹ jáde ẹ lọ gba káàdì ìdìbò. Oríyọmí á jáde nítòótọ́ ní agbára Ọlọ́run ló ní ẹ̀mí, òun ló dẹ̀ ní gbogbo nǹkan. Ó máa jáde láti dìbò. Ṣùgbọ́n lénìí nǹkan tí mo wá fún òun náà ni ìkìlọ̀ ìgbẹ̀yìn fáwọn kọlọ̀rọ̀ sí. Ìkìlọ̀ ìgbẹ̀yìn fáwọn kọlọ̀rọ̀ sí. Ṣé rí òṣèlú lóòótọ́ wọ́n ní dirty game ni. I don't want to disagree totally, but I want to tell you emphatically that it is not business as usual. Come 2027, anybody that believes so much in propaganda, lies, fallacies, blackmailing, you may not have your way. Ṣé ẹ̀gbọ́n tí ó sọ jẹ́ǹbẹ̀ láti ibi tó ti mú ó ní òṣèlú is not business as usual. Àlàyé business lòṣèlú, business ni kò sọ̀rọ̀ aráàlú wọn kálukú lọ jẹun ni. Èèyàn gidi èsì ìsòṣèlú, èèyàn gidi èsòṣèlú torí ó wùyẹ owó tó ti náà ń gbọ̀ bá débẹ̀ contract ló máa wọ́ọ̀dù ó mú kó wá pọ̀ ní business lòṣèlú kì í ṣe business as usual. Kì í wá ṣe business ẹ bá ti gba tá a ti gbòmìnira kí ló yàtọ̀ tó yẹ bá Nàìjíríà kí lẹ́yìn fowó ṣe sẹ́bẹ̀lẹ̀ ní débẹ̀ ń kó tiẹ̀ ilé ìkó débẹ̀ ń kó tiẹ̀ ni kì í ṣe business ẹ wá dúró owó tẹ̀ ń ná láti campaign bẹ́ẹ̀ kọ́ mo tiẹ̀ ń lọ jáde. Ó yẹ pé ní báyìí 2027 20 nìkan àwọn fẹ́ máa fọwọ́ òfin gbá àwọn èèyàn torí pé propaganda wọ́n bá àwọn ló kọjẹ́ wọ́n ṣe gbá kan. Ìbéèrè tọmọ yẹn béèrè ni ó dá wa lóhùn. Ṣé o lọ sí meeting pẹ̀lú Gumi ní close meeting àbí o lọ sí meeting? Àwòrán ẹ̀ wà níbi tí wọ́n ti yọ ọ́ pẹ̀lú àwọn ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ́mu fún tí wò àwọn Gumi tán ti yọ fọ́tò bẹ̀ gbogbo àwọn èèyàn ló ń gbé kiri náà àwọn èèyàn fi ṣe program. So ó wá jáde sìn ó wá ń dá ọmọ ẹ̀ lóhùn. Lákọ̀ọ́kọ́ wọ́n ní àkìtẹ̀ tí wàá gbẹ̀gbin kò ní kún bọ̀rọ̀. Fúnrú Oríyọmí láti gbé sọ pé ẹ̀ ń fẹ́ mọ gbọ́ nìkan kiri dájúdájú kò qualify láti jẹ́ good leader nìyẹn náà. Tó wá jẹ́ good leader ìwọ ló àmọ́lé àwọn ọmọ kan tó sọ̀rọ̀ mídíà kiri definitely blogger nìwọ náà. Bẹ́ẹ̀ sì máa ń pariwo kiri pé àwọn blogger àwọn owó náà wá kìnìkan definitely the same thing owó làjọ wá nìyẹn náà. Àbí tí wọ́n lé àwọn blogger owó wọn wá kìnìkan tí wọ́n lè mú ọ náà mọ jáde owó àti wá fọ́nìtìǹkà owó lẹ́yìn méjì jọ ń wá ni. Gómìnà wo ni wọ́n ti state wo láti ní blogger yìí tiẹ̀ bú tí wọ́n máa ń gbé ṣépè nígbà tí Tinubu tó ń contest wọ́n fi ṣe ni wọ́n ní Tinubu wọ́n ló tó ara wọ́n ló ń yàgbé ara. Èyí táwa tiẹ̀ rí tí o gba ayé rí Tinubu lè mọ lọ báyìí kó ṣubú kó wó tàríkì ọ̀dà ìké máa yìí kò wà ẹ́ dì dáadáa ńgbà yẹn táwọn yẹn sì ń bọ́ sọ̀ láì tán ń bú Tinubu. Bàbá olójú kọlọ̀bọ̀ olójú sọ̀ǹdọ̀ ẹ̀mí lòun Tinubu fẹ́ lọ bá ń lé ṣé a gbọ́ pé Tinubu pé ó pé gbẹ́ nìkan pé òun fẹ́ take legal step ẹ̀ tó ní tó ń lọ. Bọ́dà yìí pé bí a torí pé Oríyọmí náà rí pé tó ìní sọ pé bí Oríyọmí ṣe ń ronú sí yàtọ̀ sí tàwọn olóṣèlú yòókù ṣá ó kàn ronú bí just another person bí layman fún ẹ láti wá sọ online wàá mọ̀ dá fọ́ ní tìkà lọ wọ́n á dá fọ́ ní tìkà lọ. Ọmọ yẹn náà dẹ̀ ni ọmọ tó bẹjọ́ ni
táwọn abẹ́yẹ borí yọmí fà àwọ̀ dárúkọ ẹni irú mi ò lè mọ̀ bẹ̀rù pé ẹnìkan jẹ́ yọmí kó wá mọ̀ gbèmí àwọ̀ dárúkọ ọ̀rẹ́ orí yọmí ló ń jẹ àwọn fọ́nìtì kan lè mọ̀ pé ọ̀rẹ́ díóníkì àwọn yẹn lè mọ̀ pé ọ̀rẹ́ rẹ́díóníkì ní tí wọ́n ní so ṣe jáde dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn gún mi ò sí ń bẹ́ o kódà mi ò rí gún mi rí o ṣe close door meeting o secret meeting yẹn wá leak síta muslim mi ò mọ̀ tó ṣe yín tán bá sọ pé tábìlì béèrè lọ́wọ́ yín pé kí ni ìdí tọ́rọ̀ yìí fi rí báyìí tí wọ́n ti wá síta ìwà fẹ́ wá jà ní ẹ̀ ní fún wa ní kí ni reason tí mọ̀mẹ́ tó fi ń fọmọ ọdún mẹ́fà tó gbókó sí ìdí lọ́dún mẹ́sàn-án ẹ wá online wá ń jà ẹ sọ 5 good things tí mọ̀mẹ́ di ṣe ẹ wá online ẹ wá ń sí pé ẹ wá ń bí èbú ṣé tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ló ń sọ yẹn wọ́n á lọ fẹ́ máa fi fọwọ́ fi gbé àwọn èèyàn ẹ máa ń gbé àwọn èèyàn lọ ṣebí a jẹ́ pé ó ti sàgbàdo mọ́dì ó dé láwàdà adìẹ nu nítorí àfi lè mú ọ kọ́mi yóò béèrè pé kí lẹ lọ ṣe pẹ̀lú Gúnmi tó wá yọwọ́ jà dájúdájú ìwọ náà wà lára àwọn tẹ́jọ́ ń plan ṣẹ̀rí àlọ́yọ̀ state nìyẹn ọmọ ẹ̀ ṣe ìtorí ẹ̀ bá sì burú ní ó rí multi fanatics ní ìsọ̀kú ẹ̀ lówó tẹ̀ka sí náà kó o gbé yẹn kó o gbé fọ́nìtì kà fún bọ́dí popularity nìyẹn bí kò tiẹ̀ mọ̀ táìpù tó tọ́ ìwọ gan o jẹ́ nìkan tó wà very important tó jẹ́ VIP tó jẹ́ nìkan tí tó jọ èèyàn gidi kẹ́ bó ṣe mọ́ claim ìwọ ìṣèlú ẹ̀ ló wà sọ pé nìkan gbé ọ nìkan bú ọ wà ń lọ arrest ẹ torí kí ni. Ṣèyí Mákindé èèyàn mélòó ló gbọ́ pé Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ state èèyàn mélòó ló gbọ́ pé Ṣèyí Mákindé lọ gbérí kíkẹ́ tó ń pọ́n bú gómìnà òun èbú olóṣèlú òun èbú olóṣèlú ò bá gbéyà wọn sí pé wọ́n ò sì bí ẹni pé àwọn ò gbọ́ ni. láì social media ṣe wà náà olóṣèlú òun ò bù fọ́nì tí ń kà àmì fídíò tó ṣe tó ti bú àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi tá à ń ṣe bí ẹni pé òun gbọ́nu kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìwọ daddy of million babies over 200 million population over 200 million population Ọ̀yọ́ state yo over 10 million káyọ̀ pé population of Ọ̀yọ́ state káyọ̀ pé physical population is 20 million like 50 million ní population of Ọ̀yọ́ state nínú àwọn 15 million yẹn ọmọ kan wá ń sọ̀rọ̀ sí ọ ìwọ tó fẹ́ jẹ́ dádì gbogbo wọn ọgbà wẹ́ nìkan nínú wọn tí ń sọ̀rọ̀ sí ọ tó mọ̀ mú ṣe bí àpẹẹrẹ tó sọ fún wa náà ni wípé tó o bá ti débẹ̀ yẹn tó a ti dórí ipò yẹn ó mọ̀ fi lọ́wọ́ agbá léèyàn lórí ó mọ̀ léèyàn mú kí ni. káàtì ẹ pé ṣé ẹ tó wá jẹ́ lóríire sórí ilé mọ́ mọ́ta ẹ tó fẹ́ jó lóríire ṣé àwọn ọ̀tá ẹsẹ̀ kùkù ní ọmọ lẹ́kì ẹni tí ó bá lọ́ta ò lè gùnkè ó sì á di pé kínní governorship ticket wọn ò sì wá fi bẹ̀yẹn lé ó wù ọ́ ló sọ pé fẹ́ ṣe gómìnà ẹ má fẹ́ ṣe gómìnà gbogbo ẹ̀gbọ́n tí ó mọ̀ rí nìyẹn wọn ò tiẹ̀ tí ì bu ọ ṣé bó òun tiẹ̀ tún dákọ pé rẹ́díóníkì àbí rí ìwàyà náà pé ọ àwa ó dákọ rẹ kò sí nǹkan kan tó ṣe so ṣe mí pé pẹ̀lú Gúnmi àbó ṣe mí pẹ̀lú Gúnmi nígbà tí ogun wa ti mọ̀ pé Gúnmi agbórígbà fáwọn agbósìmọ̀ mi ni olówó àwọn bá ní negotiate ó wá sọ̀yọ́ state ṣẹ́nu ẹni yẹn lọ́jọ́ kó pẹ̀lú kò sí ọ̀nà tẹ́wọ́ tó rí ọmọ ìṣèjì gómìnà tí ò ní mú ṣẹ̀rí àwọlé. The instruments for such atrocities may find their way behind the bar, while the real game players will be on the field to play the game, and while the real men will contest and the winner will be announced. And when the winner is announced at the end of the day, you may still be at the back of the bar, while the person you are trying to fight for won't be able to help or assist you out of the predicament you put yourself. My dear brothers and sisters. Ṣẹ́ngbọ́, ó sọ pé nígbà tí èbò rẹ̀ gan kò jọ́ tèbó, ìsànsọ bọ́ọ̀lù gbígbọ́ lọ́pẹ̀, ó nígbà tí títí kámẹ́ǹtì tí wọ́n ṣe kí kẹ̀kẹ́ ẹ̀yọ̀ find yourself at the end of the bar, ipa àwọn tí wọ́n ń jà fún. Nítòótọ́, funny thinker, ó láwọn olóṣèlú tí tó ń gbó fáwọn náà tí wọ́n jọ ń kàǹpé. Bó ṣèlú dẹ̀ ṣe rí nìyẹn.
ibi bá ẹni orí yóò gé jẹ ni òṣèlú is a business ntí òyọkùnrin nìyẹn is a business. àwọn aládùn wọ́n ṣiṣẹ́ fáwọn pẹ́ńkẹ́lẹ́ fọ́nìtìkà ó ṣiṣẹ́ fáwọn pẹ́ńkẹ́lẹ́ tó bá jẹ́ wípé méjì tó lọ sí pẹ̀lú Gúnmi náà lè fi jọ ọbọ̀ láti mọ̀ wọlé ibi táwọn náà mọ̀rọ̀ kó sí nìyẹn. ìwọ náà lè gbàdúrà káwọn náà wọlé ṣé ní géèmù ni but ẹ pé wọ́n lò yí òye ló sọ pé politics is not a business it's a business ọ̀gá politics is a business cool business tó o mọ̀ wọlé pẹ̀lú báírò ó mọ̀ yí ni kàn tọ́ bọ̀wé gbówó jáde ni. tíṣe ìmáàdì wá kó ń bẹ̀ kó wá sọ yìí tó wà ní àkáǹtì ẹ̀ fún wa náà kó wá sọ yìí tó wà ní àkáǹtì ẹ̀ fún wa ọ̀rẹ́ aráàlú ta níjọ́ aráàlú ẹ̀yin olóṣèlú ẹ̀yà lẹ́jọ́ ọ̀rẹ́ aráàlú láti jọ́ yìí ọdún láti gbòmìnira láti bí ọgọ́ta ọdún ìyípadà wo lẹ́yìn yípo sí wípé dé bá lu yìí kí lẹ ṣe tó yàtọ̀ láì bí ọgọ́ta ọdún kódà iná nígbà tí ká tó gbòmìnira iná ìjọba tó wà nígbà náà ó dájú ti sin lọ. títí ọlọ́dà tó wà nígbà náà ó dájú ti sin lọ. oúnjẹ tá à ń jẹ nígbà náà ó dájú ti sin lọ. ìgbésí ayé tá à ń gbé nígbà náà ó rọrùn ju ti sin lọ. why policy is a business kí wàá lẹ́yìn fi ṣe kí lẹ́yìn fi politics láti jọ yìí. no good road. ẹgbẹ́ mọ́tò ẹlẹ́sùpẹ̀ lọ láti Ìbàdàn ẹlẹ́n lọ sí Àbújá kẹ́ ẹ̀ wọ̀nà bó ṣe rí. ẹgbẹ́ mọ́tò láti Ìbàdàn ẹlẹ́n lọ wò ayé táyà yóò fẹ́ bàjẹ́ ẹ lè pààrọ̀ táyà mẹ́ta láti Ìbàdàn sí Ìwó láti Ìwó ẹlẹ́n lè jìgbò èèyàn kágbà kó ń tẹ̀yàn nù ọ̀nà òṣègbàmọ̀ láti Ìwó ẹlẹ́n lè jìgbò èèyàn ti kàgbà kó nìyẹn àgbàkọ́ náà lèyàn rìn láti Ìwó dé jìgbò láti Ìwó ẹ sọ wípé ẹ lọ sí Òṣogbo ọ̀nà kan tèmi tiẹ̀ rí pé wá ó dáa nílẹ̀ Yorùbá táwa wáyé ọ̀nà kan péré ni Ìbàdàn to Lagos lẹ́yìn Ìbàdàn to Lagos kò sọ́dọ̀ kankan mọ́ lẹ́yìn Ìbàdàn to Lagos ẹ̀tún náà mi wà. Politics is not a business kì í business láti 60 years ago gbogbo owó tẹ̀ǹkó kílẹ̀ ti fi ṣe ẹ̀kẹ́dá kọ̀ kankan tó jẹ́ achievement Nàìjíríà in general tí a pè kí business bí wọ́n ṣe sọ ní táwọn president ò rí ṣe tí gómìnà wọn kò rí ṣe ìwọ ló wá ló wàá ṣe mọ bọ̀ bí òkú ìwọ náà kó tó kókó mbẹ ìwọ ló ṣe wọ́n ti wá gọ̀ débi pé gọ́ọ̀mẹ̀ntì ìlú ti wá gọ̀ débi pé tí kan bá ṣe nǹkan lọ́wọ́ tó ṣe kan lọ́wọ́ tí mi bá débẹ̀ yóò kọ̀ọ̀kan dẹ́mu owó tí yẹn ṣe yóò sì bẹ̀rẹ̀ tiẹ̀ mo rí tíṣe Mákindé sọ̀rọ̀ nísìn ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá fẹ́ máa wọlé irú táwa ti fi lélẹ̀ yìí lẹ́ẹ̀ka yìí ní ó kọ́ntínú èyí táwọn èyí tíjọba tàná ṣe ṣíṣe ìṣèmáàdé kọ́ntínú ẹ̀ èyí tíjọba tàná ṣe ṣíṣe ìmáàdé kọ́ntínú ẹ̀ olóṣèlú tó bá ti wà lórí ibúra lórí póòsì yẹn wọ́n mọ̀ sí pé àwọn làwọn gbọ́n jù ọlọ́pọlọ kúkú ní mọ̀lẹ́ tètè mi ń gbé Ajímọ̀bí ó ní káwọn ọlọ́jà kí wọ́n kó lẹ́sẹ̀ títì ó lọ kọ́ ọjà fún wọn nínú scout camp nígbà tí Mákindé débẹ̀ ó ní wọ́n padà síbẹ̀ sí Mákindé bò náà báyìí ẹ máa tọ́jà yóò lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀sán ọjẹ́ta yìí lẹ́gbẹ̀ẹ́ títì yẹn tírélà bọ́nẹ̀tì orí ẹ̀ ṣí ó sì pa wọn lọ́mọ létí yẹn lẹ́gbẹ̀ẹ́ títì yẹn. kọ̀ǹténà orí tírélà ló jábọ́. kọ̀ǹténà orí tírélà ó jábọ́ ó dẹ̀ pa wọn lọ lẹ́gbẹ̀ẹ́ títì mọ́ létí yẹn. kọ̀ǹténà orí tírélà ó jábọ́ ẹgbẹ́ títì yìí Tájímọ̀bí ti lé wọn kó pé kó mọ́tajà mọ́ tó kọ́ ọjà fún wọn sínú scout camp ó kọjá fún wọn sínú United ọjà tó kọ́ tí Ajímọ̀bí kọ́ sí wọn fáwọn lọ́jà tó ń lé kó lẹ́gbẹ̀ẹ́ títì mọ́ létí sínú United sìn ọjà yẹn Ṣèyí Mákindé ti lọ lẹ́bẹ̀ ó ti talẹ̀ bí inú ọdún ọjà yẹn wọ́n láwọn kan àwọn developer kìnìkan wọ́n láwọn developer náà ń tà fún wọ́n ṣe kìnìkan nìkan nílẹ̀ tí Ajímọ̀bí reserve pé ẹ bẹ́ẹ̀ jẹ́ káwọn my people for your state kí wọ́n mọ́ tó lẹ́gbẹ̀ẹ́ títì mọ́ kọ̀ǹténà orí tírélà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn nígbà tí ṣíṣe Ajímọ̀bí parí tẹ̀ náà báyìí
ẹgbẹ́ títì yẹn bí ogun wọn ṣe kó wá bẹ̀ fún yín wá tayà lẹ́gbẹ̀ẹ́ títì padà nìyẹn nínú ọdún yìí ní ìsìn báyìí nínú ọdún tá a ṣe bẹ̀rẹ̀ wọn ò rìpọ́ọ̀tì ikú àwọn èèyàn wọn ti rìpọ́ọ̀tì 3 tó ń pa àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ títì so everybody kan lọ bẹ̀ wọ́n tó bá ti débẹ̀ ó wà wá kọ́ńtà tó lè ṣe láti kó sápò wípé bóyá kọ́ni wípé bóyá ó ti máàṣì pẹ̀lú tẹ́ni tó ń bọ̀ tẹ́lẹ̀ tí ń ṣe kò kàn ẹ́ èmi ò sọ láti bá ìjọba ẹnìkan kẹjẹ láti sọ̀rọ̀ òṣèlú o mo kàn ń sọ ni àkọ́ni tuntun tó yọmí sọ pé òṣèlú ò ṣe business ipa àfẹlẹ ẹ̀pọ̀ aláàlú ni ẹ̀pọ̀ aláàlú kankan o business lẹ́ ń ṣe o òṣèlú business ni o kéè business o mọ èyí tó ti bọ́ lára rẹ tààrẹ sọ̀tò tí ó ṣe business ní Nàìjíríà yìí ipe olóṣèlú kọ́kọ́ ń gbé 50 million kan lọ́ọ̀bì kan wọ́n fi ń campaign wọ́n ń ṣe kíni nìkan ìyá àkọ́ stop yẹn tààrẹ sọ̀tò tí ó ṣe business ni o àkọ́ stop àwọn campaign mọ́ náwó yẹn tẹ́ pé aráàlú gbẹ̀ngẹ́ fúnra ẹ̀ ní ó mọ̀ campaign fáwọn èèyàn wọ́n tó fẹ́ sọ̀tò tó a fi lè ń kówó bọ́lẹ̀ lápò rẹ tó lọ ń gbé 50 million fún lágbájá tó ń gbé 100 million fún támẹ̀dò kó o tó wọlé tí o bá débẹ̀ yìí gbogbo ibi tó ti yáwó ni wọn náà mọ̀ san o bọ́dọ̀ òṣèlú ṣe rí nìyẹn kò sí continuity kankan mo ẹnìkan 50 meters kìíní tẹ́lẹ̀ ìsọ̀kùn yọ sakula àwọn fún wa lọ corridor tí Ṣèyí Mákindé yọ sí tán lé àwọn ènìyàn 50 meters corridor tó ń yọ yìí ẹ̀yin tẹ́ ń wọlé ẹ̀yin tẹ́ ń tún blọọkù yín kò ń bẹ̀ tí wọ́n ti wọlé lọ́dọ̀ yín ẹ̀ fi lẹ̀ ìjọba mi bá débẹ̀ ọ̀tọ̀ tó ní pé tó wọ́n gbójú sí kò sí continuity pé kíní tí wọ́n ní corridor jẹ̀lé ẹ̀ ó jẹ̀lé rẹ̀ ìwọ sá mọ́ wo gbogbo ilé tí wọ́n ń wó wọ́n lọ wó àwọn kan ilé tí ìjọba lọ wó àwọn tó lọ wó ó kẹ́ fi sáré dẹ́rù bàyín ni pé kí ẹ kó kálukú fi sáré kó ń bẹ̀ wọ́n ti tà mélòó wọn fẹ́ tà ní gbogbo ilẹ̀ tí wọ́n yọlẹ̀ àwọn ibi kan wà pé tí ìjọba mi bá débẹ̀ kò tún ní fèsì bẹ̀yẹn òun ó ti lọ fèsì bòmíì tó ní ó ti rówó ni ṣèyí máa sọ fún wa sí pé ẹ̀yin lọ́ọ́ yára lù ẹ̀ ṣe business ṣe bí business náà lẹ̀ fẹ́ ṣe bó ní tẹ̀yìn àtàwọn foreign team kan yẹn tẹ́jọ́ negotiate kó o ti pa àwọn ọmọ yẹn kúrò pé owó eléyìí ò lè pay àwọn wọ́n sì bò lówó lọ so òṣèlú business ni òun kálukú fẹ́ lọ bẹ̀ láti wówó ni ṣùgbọ́n kankan tí mo tẹnu mọ́ náà ni pé ìtọ́ ọmọ yẹn sọ wípé ẹ bá gbóná ṣe meeting ẹ defend ẹ níta ìjọ lọ sọ ní close door meeting ẹ defend ẹ jẹ́ n gbọ́ síwájú. The bloggers, Facebook users, TikTok users, the ex-handlers. I want to appeal to us, please. This is coming from the bottom of my heart. I hate taking people up legally, and I don't want to be forced to do that. I am known for what I am for. Mo jẹ́ ká mo sọ pé bóyá ọ̀gbẹ́ni Jagboro ó ní I hate take people up legally and I don't want to be forced to do that. Ke èèyàn tó wulẹ̀ mọ́ take your èèyàn legally ni ọ́ take legal step tó fẹ́ take ṣé bó fọlọ́pàá gbádàdù nígbà tó rí pé dàbí kí ni ó ti fẹ́ mọ̀ bọ̀ ló kọjẹ́ lóní mọ́tò aládùúlẹ̀ tó lọ kọ́ ọlọ́pàá gbọ́lájò kí sọjọ́ méjì láládùúlò police station. Now ìwà sọ fáwọn sìn wípé I hate take people up legally lẹ́yìn ìgbà tó ti gbẹ́ nìkan rí but mo mọ̀ pé nígbà yẹn náà ìwọ náà ti mọ̀ pé ó lámbìsàn olóṣèlú ní àpótí mọ̀ pé ó lámbìsàn gómìnà olórí ìlú kan bàbá ọmọ púpọ̀ kan kò ní wá bí àwọn kan tó ń sọ̀rọ̀ wọ́n lákìtẹ̀ sí wà gbẹ̀gbin níjò ní òkun o lè sọ pé owó ti láti mọ take people up legally ó sẹ́ mọ̀ fòfin gbéyàn nígbà tó gbáládùn tó a rí pé ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ ló kọjá ló ṣe ní wọ́n túlẹ̀ then àwọn èèyàn mọ̀ pé ìwọ tó lórúkọ tó wá lọ gbẹ́ nìkan tí ò lórúkọ tó ó fi fẹ́ nìyẹn popularity ni nígbà tí ìyá Fásúnà ti ń sọ̀rọ̀ Òṣùpá kiri nísìn ìjọ àwọn ti gbé Fásúnà last ẹlò àwọn kò tí ẹ gbé Fásúnà rí pé ẹnìkan jẹ́ tó jẹ́ Fásúnà nígbà tí ìbẹ̀rẹ̀ tó ń fi Òṣùpá sí kọ́ńtẹ́ǹtì tí ń fi àmì ẹ̀rọ sí kọ́ńtẹ́ǹtì sáwọn èèyàn mọ́ gbọ́ ọ̀gá àwọn kan wọ́n tàbí pé wọ́n kàn dàgbà ní ọmọdé sì ń rún lẹ́nu wọn tàbí pé wọ́n kàn rò pé àìní ó dé bàtú ọ̀ irọ́ kò máa tú ọ̀dọ́ pọ́lọ́ lẹ́mi wà lẹ́yìn póòstì
ẹnìkan àmọ́ bú mi yíyá àmọ́ sí kíníkan kíníkan kí ló kàn mí ẹ máa yà àwọn tí wọ́n sọ̀rọ̀ sí mi ní mídíà gan náà gbé àwọn eléyìí tí wọ́n dá àwọn eléyìí lọ́mọ fún popularity wọ́n pọ̀ bàjẹ́ ìkan bẹ ní kí ló kọ rẹ̀ bóyá wo ni ojúlówó kíníkan mi ní dáwọn lóhùn mi ní dáwọn eléyìí lóhùn ìkan náà ó sojú kóńgbà báyìí ojú yẹn bí fluorescent báyìí ó ṣe mú láǹgbà mi ní dá lóhùn èmi tí mo ní ṣùgbọ́n àwọn Oríyọmí tó máa sọ̀rọ̀ á dà wọ́n lóhùn torí kéèsì tá láwọn fẹ́ sí yẹn gangan àwa gan jókòó ti pé yá ẹ jẹ́ ẹsẹ̀ sí kéèsì náà ṣùgbọ́n àwa mi ò ní wá sí mídíà kí wọ́n á torí pé bóyá kíníkan ìǹtẹ̀ wàá ṣe ká mọ̀ sọ ìǹtẹ̀ ṣe ni pé ẹ lọ bá àwọn gómìnà ṣe close door meeting ní UI Ìbàdàn táwọn èèyàn sì mú fọ́tò rẹ̀ lẹ̀ kí lẹ̀ lọ bá wọn ṣe ṣé bọ́n yẹn jáwọn èèyàn gbé tó tẹ́yìn lọ́rùn ni ẹ máa dúró nǹkan ti jí gbé lọ́yọ̀ state tá a sì mọ̀ pé àwọn tí wọ́n jiyàn gbé gómìnà bá wọn ṣe meeting ṣérú ẹni yẹn ẹrù tí ẹ bá yín gan láti bá gómìnà ṣe meeting ṣùgbọ́n ẹ̀yin ò rí pé àìsè muslim border anything tó a ti dọ̀rọ̀ ẹ̀sìn báyìí yóò tọ́ sí bẹ́ẹ̀ muslim ni ṣé olóṣèlú wa jẹ́ ẹlẹ́sìn ni ibẹ̀ yẹn ló bí play now ẹ̀yin Olóríyọmí yìí náà lẹ́sẹ̀ dé lẹ́fẹ́ mẹ́sìn wọnú ẹ̀ tó ní mẹ́tò ní governorship ambition bí ó ṣe take ara ẹ̀ sólò láti lọ bá wọn kan tán lájẹ̀ndà tó takò àlàáfíà lù mọ̀ ṣe meeting. I've been on the field of broadcasting for years. I've used my profession to save masses. I've used my profession to assist civil servants. I've used my profession to save the vulnerable people in our society. I've used my profession to fight so many battles that I might just look aside. But I took it upon myself and I fought those battles. Not because of political reasons. I never thought of coming into this political stormy water when all those fights came into me. And I decided not to pick my fight because I believe fighting for the vulnerable is serving your Creator. The God that gives you that power wants you to serve Him. And once you are fighting for the less privileged, the vulnerable in society, I believe so much that you are serving that God. I don't want to believe that everybody will love me. I'm not that stupid. Ní ṣùgbọ́n ó ní òfẹ́ bílíf pé ó ti ní professor òun fi túyàn lẹ̀ òun fi gbá yàn lẹ̀ aláyé business ní profession yẹn business tiẹ̀ ló ń ṣe kò sí pé èèyàn bẹ́ẹ̀ nìkan tó yàn lẹ̀ nígbà tí Naomi gbé tó lóun fẹ́ mọ àwo oúnjẹ Christmas gbogbo àwọn tí wọ́n kú ńgbà tẹ́ ń ṣe ètò ṣe é tú wọ́n lẹ̀ ni abẹ́ ìlú wọn pa so wá pé ìwọ́gò believe kí gbogbo èèyàn kí wọ́n like ẹ nígbà tó mọ̀ pé gbogbo èèyàn ló like ẹ yẹn o nídìí àti jáde fẹ́ anybody just continue on your way tọ́lẹ̀ fẹ́ jáde fẹ́ fún yàn wà wá pẹ̀lú fact gbogbo àwọn olóṣèlú táwọn sọ yìí náà àwọn náà mọ táwọn náà bá di pọ́lọ̀ kan lọ lọ́wọ́ online tọ́lẹ̀ di pé rọ́ ni wọ́n á jáde wọ́n á defend ọ̀rọ̀ yẹn pé nǹkan tẹ́ sọ yìí nǹkan báyìí lọ ṣe òkò rí bẹ́ẹ̀ o kódà àwọn òtẹ̀ ń dápọ̀ ẹnìkan kan pé ẹnìkan báyìí ló sọ ipò ẹnìkan ọmọ kan bú mi irọ́ àwọn olóṣèlú wọn kàn jáde pé wọn kàn jáde pé àwọn gbọ́ pé wọ́n sọ kan báyìí nǹkan báyìí lórí o táwọn yẹn bá ti mọ̀ pé táyì sọ̀rọ̀ sí ọ ó mọ̀ fèsì wọ́n mọ̀ sọ̀rọ̀ sí ọ lọ́nìí náà ó mọ̀ sọ̀rọ̀ sí ọ lọ́nìí ẹbẹ ìwọ náà ẹgbẹ́ mọ̀ fèsì lọ ẹ̀yà mọ̀ ní view ẹ̀jẹ̀ mọ̀ kó view mọ̀ gùn wọ́n á sọ pé ìwọ náà fẹ́ kí gbogbo 100% yẹn ó dúró sí ọ that's life èmi tẹ́mi ò kí n fọ́ nìyẹn ẹ̀mẹ́yà àwọn táwọn ti fídíò sọ̀rọ̀ mọ́ kọ́mẹ̀ntì mọ́ bú mi pé mo bẹ̀rẹ̀ fídíò láyé kábíyèsí lódùmarè kábíyèsí fa pé mo bẹ̀rẹ̀ fídíò láyé èmi ilé sọ báyìí ẹ̀sìn mọ́ gbé mi sípètò láwọn muslim nígbà tó wáyé pàwọn mẹ́sì bàbá olówó èkó tẹ́ gbé mi tẹ́gbọ́dì wá jáde nísìn tẹ́gbọ́dì ti jáde ìgbà ilẹ̀kùn yẹn tó reduce tora àwọn èèyàn sẹ̀ ti ń lóye tá à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ṣe fídíò kan against muslim ní facebook báyìí wọ́n sì pèsè pé ìjọ kan wọ́n mọ̀ ìjọ fídíò tèmi ṣeré ni facebook mọ́ sanction page mi ṣeré ni
ṣẹ́gbà Facebook ti page mi ni Facebook fúnra wọn lọ play video yẹn wọn ò pé a kí ni yóò get policy àwọn náà kọ́ ẹ̀ táwọn yẹn tán comment bad Facebook mo wà force láti lọ video mi ní Facebook tó mọ̀ wò pé kí lẹ́ni ṣe ní ọjọ́ kan mo ṣe video kan àfáà tó yẹ pé olójú dúbẹ̀ tó ní embassy sọ̀rọ̀ ànábì bíbú ànábì ṣe kan kékeré ẹ̀sẹ̀ ojú kéde pààrọ̀ ẹ̀ lọ embassy bú ànábì wọ́n ní wọ́n pa á ni àfáà sí ó ṣe fídíò sí Facebook ò yọ o wọn ò sọ o èmi kí náà lọ kápù fídíò yẹn mo download ẹ̀ mo dẹ̀ repost ẹ̀ yí pé ẹgbọ́n tẹ́lẹ̀ wí ilé mọ́tò ní kó máa pààyàn ẹ̀ ń bá ànábì mo ò lọ́jọ́ tiẹ̀ táyé pé ọ̀rọ̀ tó sọ pọ̀ o wọn ò yọ tèmi tó kẹ́ra sọ̀rọ̀ yìí kéde Facebook sì yọ wọ́n yìí tó section page nígbà tẹ̀lé kọ́mẹ́ntà àwọn ìlọsọ pé àwọn muslim wọn lọ ń ṣépè ni nígbà tó di pé àwọn ms bàbá everybody jáde ń sìn ní òsè sáré náà page mi mọ́ torí wọn di pé àwọn ata ti ń sọ pọ̀ àwọn náà ti mọ̀ pé yes ó dà ìpọ̀rọ̀ yìí tó jẹ́ pé ọ̀rọ̀ yìí lẹ́ni wá sọ ẹni náà ti wá sọ̀rọ̀ dájúdájú àwọn pípì gangan láláṣejù so bó ni màá ti mọ ṣe program tí àmọ́ rò pé kí 100% ò láìkì mi dèdè yẹn lè mọ̀ wò pé kí gbogbo èèyàn fẹ́ràn mi ìwé mi kò fẹ́ràn mi mo jẹ́ pé tí wọ́n ń gbóhùn yẹn kọ́lé mi ń rò bẹ́yìn ò ṣe gbálẹ̀ Yorùbá sí bẹ́ẹ̀ sọ wá dẹrú foreigners òun lẹ́yìn rò bí ogbó ṣe sùtá kọrí síbi kan náà tá a mọ̀ pé aláwàgbà tí ogbó jọmọ ṣe bá kan náà tá a dọ́gba bí ìrẹsì tẹ́wà kó gba àwọn bí wa sábẹ́ tẹ́fẹ̀sì kó wọn sábẹ́ bí wọ́n ṣe bímọ tí wọ́n mọ̀ pè yín bí wọ́n ṣe gbé gbogbo ayé yín táwọn bí wọ́n ṣe gbé gbogbo ayé wa láàfáà lọ́wọ́ tẹ́kí tá a fẹ́ jẹun àfáà ni ó decide ẹ̀ tá a fẹ́ mu àfáà ni ó decide ẹ̀ bá a kó mọ ẹ̀yin lẹ́ decide ẹ̀ bá a ń sókù ẹ̀yin lẹ́ decide ẹ̀ bá a ń síyàwó wọ́n fẹ́ kí gbogbo gbèsè ayé wa kákó láwọn àfáà lọ́wọ́ kò jẹ́ ìlẹ́mọ̀ decide fún wa ni gbogbo yẹn làwọn àtakò gbogbo àríwá ní sẹ́ńtì tàwa yìí irú yẹn ò ní ṣẹlẹ̀ mọ́ mo fún yín lọ́dún mẹ́wàá sí Oríyọmí wọ́n wá ìsìláàmù yẹn wọ́n wá tì ìsìláàmù yẹn mẹ́rí. I am not that stupid, but I want to convince you that I will have my people while I will have the people against you, my dear brothers and sisters. If you look at the topic of this particular talk, get your evidence ready. You cannot blackmail me religiously. I am a Muslim by religion. That's the religion I chose. Of nobody can change me from being a Muslim, and you can never crucify me for choosing my religion. Religion is a personal thing, and I can never crucify anybody or fight anybody. I'm a Muslim by religion. Ṣé in tó ń sọ fún wa sí ni pé tẹ́yìn bá ti jẹ́ Muslim èèyàn gbọ́dọ̀ máa bá agbésùnmọ̀ mi ṣe meeting ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí ọkùnrin yóò mọ́tọ́ pẹ̀lú òṣèlú olóṣèlú òkè ń gbẹ́sìn lérí olóṣèlú kì í sọ̀rọ̀ ẹ̀sìn. This is business. Politics is a business. Kò wọ́n kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Lára àwọn tó bá ṣe òṣèlú lórí yẹn Christian wà nù wọn náà oníṣẹ̀ṣẹ̀ wà nù wọn. Fi jẹ́ kí àmì Muslim báyìí. Táyà ti sọ̀rọ̀ ìṣẹ̀yìn kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé good Muslim ló. Tíráfì yẹn ṣe ní òṣèlú. Olóṣèlú kò kàn bóyá jẹ́ kò kàn Muslim òkun olóṣèlú Christian òkàn. Owó olóṣèlú fẹ́ lọ pa. Òṣèlú is a big game ni. Tó a ti wọlé àbáyé sọ̀nà yín o ọ̀yá Sàbúrì àbúrò mi má bọ̀ èló ni wọ́n sọ̀nà náà 2 million kọ́ 20 million 100 million wọlé àpapín lówó olóṣèlú kẹ́ẹ̀tẹ́ lórí good politics ní Nàìjíríà bí ẹ̀lẹ́ fúdùsì kò ṣẹlẹ̀ ní o tàbí pẹ́ pé ìlú òpin fún àtọ́pẹ́yà Ìbàdàn ó ti apá Ìbàdàn ẹ̀mọ́ ọ̀nà Ìbàdàn iná Ìbàdàn ó dọwọ́ Ìbàdàn nìkan kíní kan Ìbàdàn ó dọwọ́ Ìbàdàn nìkan ṣùgbọ́n pé kan kí kọ́ fẹ́ dẹ̀ àwọn àwọ̀dù owó fún gómìnà kan yà lọ sí báyìí kí gómìnà wá jókòó kó ṣúùtì I'm Muslim by religion kí ló kàn pẹ̀lú religion ẹ̀ in fact Christians wá dìbò fún máa yìí gan ó yẹ kó yọ pẹ̀lú ẹ̀ wò àbúṣe tí wá dìbò fún máa yẹ kó yọ pẹ̀lú ẹ̀ wò gbọ́dọ̀ yóò sì mọ celebrate ẹ̀sìn kan lórí others kìíní kan is my own personal thing it's my own personal ètò abẹ́ sọ̀rọ̀ personal thing politics is not personal now
your religion is personal but politics is not personal since politics is not personal fi politics sílẹ̀ kó lè mọ practice aláwòsàn lẹ́sàn bí Muhammadu bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ politics ayé ó sọ̀rọ̀ ẹ̀ kí Muhammadu sọ̀kalẹ̀ kó bẹ́ẹ̀ politics ayé sọ̀rọ̀ ẹ̀ sọta wà lẹ́yìn nìkan táyé sọ̀rọ̀ ẹ̀ pọ̀tó ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn ó ti ń jẹ́ ká di pé tó bá débẹ̀ yẹn wà fẹ́ impose ẹ̀sìn yẹn láwọn yẹn lórí. àwọn Dáúdà ọmọ lásán tẹ́jọ lọ sí mísìn yẹn sàríà àjẹ́ndà làwọn gbé lọ tẹ́lẹ̀ ń pariwo mùsùlùmí ti ẹlẹ́nu jẹ̀bẹ́lẹ́ ní tó ń sọ láti ìjọ ìlọ́run láì ní pé àwọn tí ń tí àwọn ọmọ ogun táwọn fi bá Yorùbá jà àwọn yẹn wà lẹ́jọ́ ṣe mítìn láti dáàsì ọ̀pọ̀ personal kéní ṣe bí personality náà ló fẹ́ wá display lójú àwọn masses lójú àwọn èèyàn your personal bí àwọn èèyàn mọ àwọn èèyàn gbọ́n jù yín lọ́nà your personal issue your personal thing your personality yẹn náà ipe èmi o mo dájú Ṣèyí Mákindé lọ o èmi o mo dájú Ládọjà lọ o èmi o mo dájú Ajímọ̀bí lọ o torí personally èmi dá o nítorí fẹ́ display náà nìyẹn àbí onílòjẹ́ ló lóyún yẹ ká mọ̀ yẹn ipe religion is a personal issue so o lè débẹ̀ kò ní pé kí n fọ́ sí sẹ̀ríà káàdì ìmọ̀lú sẹ̀ríà lọ́yọ̀ state ìsúnmọ̀ ẹni yẹn wọ́n fi sọ pé táwádìí ẹni tí èsè muslim tó bá dìbò fún máa yìí ẹni yẹn ẹ̀yẹ kún lọ́jọ́ pẹ̀lú ẹ̀wò. Chooses his or her own religion, my dear brothers and sisters. I've seen a lot, I've heard a lot. I choose silence. I was waiting for those people that deserve my response. But I took up this particular one because the message is not for those people that have chosen the job of blackmailing me as a priority, but it's for those that will come on here, that will call my phone, that will knock the door of my office and say, Oriyomi, leave them, release them, look aside, withdraw the case. Please, talk to them now before the time comes. If I choose not to answer you that time, do not call me names. That strength you want to use to appeal to me, I want you to use those strengths now to appeal to them. Ṣẹ́gbọ́n tí ó ń sọ fún yín wọ́n ní ẹ̀yin táyé pé tá a ti gbé yàn tí gbé irúgbó tó ń gbé aládò tó lọ àlẹ́ sàládò olóyè Sunday Igboho pé ẹ ló ẹ dákun ẹ bá fọmọ ilẹ̀ ipe ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé táwọn bá ti gbé yàn ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ìsìn o torí tẹ́ bá pé àwọn ń gbà yẹn àwọn ò ní gbọ́. Bàbá wa ẹ mọ tẹ́sí bàbá ẹ ti ọkọ lọ contest náà kẹ ẹ wọlé ṣe tọ́nà bá ti jẹ́ ẹ wọlé ẹ lè rójú lọ́wọ́ mọ́ gbé àwọn èèyàn kí ṣùgbọ́n tẹ́ ẹ bá wọlé ẹ nìsan ìkarapá ẹ wọlé lẹ kéèsì ló kú dẹ́ mọ́ sí wọ́n ṣáà ṣe ọkọ lọ contest náà kẹ gbàgbọ́ àkọlọ́ òjì ẹ wọlé bọ́lá bá ti jẹ́ ẹ wọlé ẹ lè nìsan àti mọ́ gbé àwọn èèyàn kí bẹ́ẹ̀ ṣe ṣèlú lẹ́mọ̀ wá ṣùgbọ́n ẹ̀yin kan sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin kan ti mọ̀ pé ẹ̀ ní wọlé lẹ́fẹ̀ẹ́ kó tó bá di 2027 ẹ mọ̀ gbé àwọn èèyàn kí ẹ̀yin ẹ kọ́kọ́ lọ wá bẹ́ẹ̀ sì wọlé náà bẹ́ẹ̀ bá ti wọlé ìrọ̀pẹ́ ayé àti gbé àwọn èèyàn kí ṣùgbọ́n sẹ́rí àwọn táwọn mídíà yìí ẹ jẹ́ aṣọ ẹnu wa o fọláyé bá lọ sípò tí fọ́nìtìkà ní yóò padà sí ẹ jẹ́ aṣọ ẹnu wa o aláyé ọmọ lé wa kí ni o wọ́n sì mọ́lé tèmi pé mọ́lé tèmi ń gbé wọ́n ti gbọ́ ó yẹ sọ̀rọ̀ síwájú. To get their evidences ready. The evidence of where I had a meeting with Gumi, get it ready. The evidences of where you see me romancing with those people that are destroying our society in the name of religion, get it ready. The evidences of where you see Oriyomi Hamzat, and you can prove it beyond reasonable doubt that he is a fanatist, please get it ready. The evidences of where I fought Christians, the evidences of where I fought the traditional believers, please get those evidences ready. I am not going to take it easy, and I'm not going to look aside on this. Take me up for what I have done. I hate people lie. And you are saying it as if you are saying the truth. Get your evidences ready. I'm not arguing with you. I am talking to the people
the people that has the power, the strength, that has the control of the law, that they can call Oriyomi Hamzat. Look, Oriyomi, you have to drop this. Talk to them now before I start my own. Because if you are talking to me, you are using another name to replace my name. That person that is telling you that you are saved from the cyber bully by doing that is not telling you the truth. For the fact that people can relate what you are saying to me, you have already robbed yourself. I am telling you the truth. Ṣé ẹ̀gbọ́n tó ń bá yẹn ọmọ yẹn tọ́mọ yẹn bá ti fẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn mọ̀ sọ pé rẹ́díóníkì so ó wá ń jẹ́ ká mọ̀ pé so fún àtàkì pé àwọn yẹn ti relate fídíò ọ̀rọ̀ yẹn mú ọmọ yẹn ti wà ní trouble ọmọ tẹ́ pé òǹgò orí ẹ̀ pé mòfin òun pè rẹ́díóníkì ó tún fẹ́ pé gún mi kí tiẹ̀ ló pè náà sú mi àbí nǹkan kan ló pè kò sẹ́jọ́ ń bẹ̀ ìwọ ni lọ́jọ́ kókó kó so mẹ́jọ sunu mẹ́ta tẹ́gbẹ́ rẹ̀ ń sùn ẹni tó bá fẹ́ jó lórí àwọn ọ̀rọ̀ kan àti òtí ẹni tí yóò gbọ́ tí yóò sẹ́fẹ́ ni pé òun ò gbọ́ ẹni tí mo rò pé ó fẹ́ wá sí lórí fídíò ni pé mi ìgbà gún mi ṣe mítìn àbí gbogbo ẹ̀yìn èèyàn ẹ fún mi lẹ́fídẹ́ǹsì ibi tí wàá bá gún mi ṣe mítìn bọ̀ àwa ní àrí fọ́tò ibi tí ìwọ Dáúdà ọmọ lásán kí ló kọ rẹ̀ níbi ojúlàdé yìí tí ògbóyin ti jókòó ní ọ̀lù UI níjọ́ mítìn yẹn àwọn òkú lọ́bẹ̀ ká lọ ya fọ́tò lọ́bẹ̀ àwọn èèyàn tó dí yín bẹ̀ náà náà gbé fọ́tò yẹn tó online nígbà táwọn ọmọ ẹ̀yìn ló sì wà dífẹ́ǹdì ẹ̀ wọ́n sọ wípé ẹ lọ́bẹ̀ ẹ lọ broadcast ni àbí wọ́n sọ pé ẹ lọ cover ni àṣàwọn pé bóyá Oríyọmí náà tó ìmọ̀ bóyá tó cover ó tún máa jókòó tí ó tẹ̀tẹ̀rẹ̀ àmẹ́yún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ́bẹ̀ wọ́n lẹ lọ cover ni ó yá ìwọ náà wà sí online dífẹ́ǹdì ẹ̀ pé a lọ cover ni o ṣe meeting ṣe ń pè mí díà o kò síbi tá a lè wọ o mo lọ bá Gumi ṣe meeting ni right wọn lọ bá ṣe Gumi ṣe meeting mo sá sọ pé ó lọ pààyàn bẹ́ẹ̀ mo sọ pé ó lọ pààyàn ṣùgbọ́n táwa ń sọ ni pé Gumi yẹn ìrè táwa rí nílẹ̀ Yorùbá ń bí ìrè agbésùnmọ̀mí ni ìrè agbódegbà àwọn bandit ni àwọn tó ń jí wa gbé tó sì léwu fáwa Yorùbá wípé ẹni tá a fẹ́ dìbò fún kó máa associate rẹ̀ pẹ̀lú àwọn bá yẹn so ìbánilẹ́rùkọjọ́ olówó à ń bẹ̀ ó bá lórí ẹ̀yẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà wọ́n rí ọ pẹ̀lú Gumi ìwọ́n ló wàá sọ Gumi tẹ́ ń sọ èèyàn gidi ni o wọ́n pè mí lọ ọbẹ̀ ni o wọ́n invite wa ni o ibi ṣe fẹ́ ọ̀rọ̀ tó simple ni so ìtàwọn èèyàn fẹ́ kó defend nìyẹn kì í sọ̀rọ̀ ìjà ẹni tá a tẹ̀ fẹ́ dìbò fún yìí wọ́n lọ síbáyìí ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ o bó ṣe rí ni simple tí ọba dẹ̀ wà rí ní wípé olóṣèlú kan ló ń sponsor wọn láti mọ bọ̀ ló kọjẹ́ ló fi gbé wọn then go to court lọ gbé wọn èyí wá sẹ̀ ń pàdé wà sáwọn tó mọ̀ ń pè pé ẹ dákun bá tó mọ́lẹ̀ kò ní dìín lọ gbé wọn ṣùgbọ́n sáà tí ẹ̀kọ́ fèsì òṣèlú kò tiẹ̀ win náà sọ pé tọ́lọ̀ bá fi lé jí owó wọlé mọ̀ kó nìyá yìí gbé wọn ìgbẹ́ tó bá fi lé táwọn ilé wọlé pátápátá náà àfọ́jú ló kú o tó èmi ẹ̀mọ́ bí yóò ṣe jíǹjì tàbí gómìnà ní mọ̀ náwó sí kò náwó sí rẹ́pù kò náwó sí kọmíṣánná kò náwó sí kiri jẹ́ ń gbọ́ tọ́jà rí. I want you to put an end to this rubbish now. I want you to put a stop to this rubbish now because there is limit to how I can look aside when you are tampering with the reputation I have built with very hardworking, persistent, tolerant that none of your family member has ever endured to establish. This is Oriyomi Hamzat. Honestly, frankly, I am not. ẹ ṣeun bọ̀dá wa Oríyọmí ẹ ṣeun àti gbọ́ báwọn á pè é Funny Thinker pé kó mọ bí a kó tó a ti ń sọ̀rọ̀ kó mọ̀ lo rẹ́díóníkì mọ́ kó mọ̀ lo rẹ́díóníkì mọ́ kó mọ̀ lo bábà. mi wọn lo rìwáyà. ok Oríyọmí Funny Thinker rìwáyà ni mo lò báyìí o rìwáyà mo lo rẹ́díóníkì mọ́ lo rìwáyà tó a ti fẹ́ sọ̀rọ̀ rẹ lo rìwáyà àbí o lo táìlà
Oríyọmí wọn lákìtàn tí ó wà gbẹ̀gbin kèékún bọ̀rọ̀ ẹ̀ ń bá níbi tó ń lọ tó lábìsàn nínú gidi tòótọ́ tó níbi tó ń lọ kìí sáwọn ọ̀rọ̀ báyìí báyìí lèyàn máa dò lèyàn máa fèyí sí that's simple truth sẹ́yìn kan ti wà láàyè tí wọ́n èébú bọ́mí mọ́ wáyé tó jẹ́ pé tẹ́yìn bá jẹ́ muslim ọkàn tí wà lọ́kàn èèyàn ọkàn bí ìjà pé ẹja gbé tó wà lè dùn kó dogun kí nìyẹn ó ti wà ní ẹ̀jẹ̀ muslim pé bàbá lè yanjú nǹkan mo ẹ lọ sọ́jà àwọn christian tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn ó kẹ́ tẹ́kẹ̀ pẹ̀lú pé ẹ wúrọ̀ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ of recent tí Saheed Òṣùpá kọ ni pé mo gbójúlé bible mo gbójúlé Quran sakamaje sẹ́ẹ̀dì christian kó jáde sórí ọ̀rọ̀ yẹn àwọn àfáàná ló ń jáde tẹ́ mu bí ìjà sa Òṣùpá tó rà foríjì Òṣùpá èèyàn burúkú ni ọ́ tó mọ́ muslim mind is like to fight for anything. ẹ wá dúró program tá a ti ṣe tá a bù Ṣèyí Mákindé a lè pè lójú náà gàndàn a lè pè lórí kìnnìkan àsọpọ̀ a ti kú Ṣèyí Mákindé wọléwọlé ni ọ́ ẹ̀ ń wọlé àwọn èèyàn fún 500,000 200,000 àwọn èèyàn tó lọ dín kára Ṣèyí Mákindé ó tún lóun ó jáka bó lórí ṣe bó lórí òkè ó yẹ lólùfẹ́ ojú tẹ.